Awe mama no reke ni mebuweje gegefo. Awe mama no reke ni mebuweje gegefo. Ayiwe okagi na yenia yo. Me wo basu se kugbe o odo me wo me oseni egwa mese wo me oseni egwa mese wo me oseni egwa mese wo me oseni egwa mese. Awe mama no reke ni mebuweje gegefo. Awe mama no reke ni mebuweje gegefo. Agageleri oja obo do yama nagiya tula tia o. Ageleri oja obo we yo managija tulatia o. Wogo me oseni egwa mese. 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 Awe mama no reke ni mebuweje gegefo. Awe mama no reke ni mebuweje gegefo.
the video man, please. Accept. Ẹgbẹ́ bàbá ìmínà òṣàdọ́lọ́ lọ́kẹ́ òkọ́kọ̀ ló ń pẹ̀ òṣèlọ́dẹ̀ àwòrán yíkọ̀ bíá. Gẹ́gẹ́ ẹgbẹ́ náà ní pé ẹgbẹ́ náà ti gbé lá ẹgbẹ́ ló ti jẹ́ sọ́bíọ̀. Ẹgbẹ́ lábẹ́ gọ́dún ọ̀dí àṣẹ lọ́kẹ́ òyìn ló pẹ̀ òṣèlọ́dẹ̀ àwòrán òun àtẹ. Ẹgbẹ́ lábẹ́ ọ̀dí àṣẹ ẹgbẹ́ òṣàdọ́lọ́ wàkúbọ́ọ̀lì kó wà. Wàkúbọ́ọ̀lì kó wà. Ee bá ẹ̀họ́ tó kú ẹgbẹ́ kúgbé. Lókè ọ̀pálẹ̀ tẹ̀lé dèmọ́ ni màá ń dá ẹrẹ́ wa ọ̀wá ìjọba yóò rẹ̀ láwọn ẹ̀rọ rẹ̀ láti wá wà iná bá wà ní nìkà o sẹ́yìn abẹ́ àyíká pátáyà tó kúkà rẹ̀ òkè lọ́wọ́ ààfin àtàzẹ́ ní káyé gèmí o. Àná Ògbógbò international lady who am I talking of? Ògbógbò Antonia Òṣàbọ̀lọ́ gẹ́gẹ́ Ọ̀tẹ́lẹ̀ Nọ̀wá Àná Harry Ọ̀tíàsí. Please a round of applause for the latest couple. Wọ̀gá púpọ̀ ní ẹ̀gbọ́n ọmọ Izzy. Àpòpọ̀ nínú gbà àpòpọ̀ nínú kù. Ìnáwó ẹ̀dínlá wọn náà àpòpọ̀ ní àwọn sẹ́gẹ̀ nìbá yà á lè lùkà ẹ̀. Pẹ̀lú ilẹ̀ ó náà nínú ẹ̀nìyà ẹ̀yìnbá jẹ́ àgẹ̀jẹ́ àbọ̀mọ́. Lálọ́ alítẹ̀lẹ̀ òwòsà ọ̀ká wọn bá òun lórí gé lọ́la tẹ̀ ìmọ̀lórí eru kìẹ̀ wúkì eru náwẹ̀ eru ẹ̀yìn ní sọ́kìsì yasọ̀ ẹ̀ àwọn ìyàwó yóò tọ̀. Sábẹ́ mẹ̀nà ọ̀yẹ́wẹ̀ kò mẹ̀tòkọ̀rẹ́ lọ Oduma of Edo Comedy MC Action the Lion of Edo Comedy. Sábẹ́ bàbá ọ̀rẹ́ Dr. Agbagba Olita yes. Lala, please you know that you are a man of God. A man of God. Imagine them to know appearance is what affects one, affects other. But now, I want to not tell is it great in here? Okay, someone is not to your door. To the great that. Acknowledge your ever-presence because where men are gathered in recognition of your name, there you are in their midst. Lord God, we recognize your presence today because you are the monarch of the universe. We ask, O God, that your name be glorified at the end of this event in the name of Jesus. Lord God, we ask, O God, that because your presence is here, no evil shall prevail in the name of Jesus. Because we have committed the event into your able hands, we ask, O God, that everything shall go on smoothly. We ask that your presence, O God, shall cause peace in our midst.
We ask that at the end, O God, success shall be recorded and glory will be given unto your name alone. In Jesus' mighty name, even as we have come, as we are returning, O God, we came in peace. We are also going to return in peace. Your presence will see us through and see us to our destination. In Jesus' mighty name, we have prayed. I'd like to hear you say amen. Hallelujah.
tí ọ̀rọ̀ sọ pé àbí máa ń dá wọn rẹ̀.
Thank you.